Ẹ́kísódù orí kọkàndínlógójì láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ kẹtàlélógójì. Wọ́n sì fi nínú aṣọ aláró àti ẹlẹ́sẹ̀ àlùkò àti òdòdó dá aṣọ ìsìn láti máa fi sìn níbi mímọ́. Wọ́n sì dá aṣọ mímọ́ tí ṣe fún Áárónì bí Olúwa ti fi àṣẹ fún Mósè. Ó sì ṣe ẹ̀wù éfódì náà ti wúrà àti aṣọ aláró àti ẹlẹ́sẹ̀ àlùkò àti òdòdó àti ọ̀gbọ̀ olókùn wíwẹ́. Wọ́n sì lu wúrà nì di ewé fẹ́lẹ́fẹ́lẹ́. Wọ́n sì là á lí okùn wẹ́wẹ́ àti láti fi ṣe iṣẹ́ ọlọ́nà sínú aṣọ aláró àti sínú ẹlẹ́sẹ̀ àlùkò àti sínú òdòdó àti sínú ọ̀gbọ̀ dídára nì. Wọ́n sì ṣe aṣọ ìjìká sí i láti sólù lí etí méjèèjì lé asólù àti onírúurú ọ̀nà ọ̀já tí ó wà lára rẹ̀ títí fi di ó jẹ́ ọ̀kan náà gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ti wúrà aṣọ aláró ẹlẹ́sẹ̀ àlùkò ti òdòdó àti ti ọ̀gbọ̀ olókùn wíwẹ́ bí Olúwa ti fi àṣẹ fún Mósè. Wọ́n sì ṣiṣẹ́ òkúta oníkì tí a tò sínú ojú ìdè wúrà tí a fín bí ìfín èdìdì àmì tí a fín orúkọ àwọn ọmọ Ísírẹ́lì sí. Ó sì fi wọ́n sí èjìká ẹ̀wù éfódì náà ní òkúta ìrántí fún àwọn ọmọ Ísírẹ́lì bí Olúwa ti fi àṣẹ fún Mósè. Ó sì fi iṣẹ́ ọlọ́nà ṣiṣẹ́ ìgbáyà náà bí iṣẹ́ ẹ̀wù éfódì nì ti wúrà àti aṣọ aláró àti ẹlẹ́sẹ̀ àlùkò àti òdòdó àti ọ̀gbọ̀ olókùn wíwẹ́. Oníhà mẹ́rin ọgbọgba ni wọ́n ṣe ìgbàyà náà ní ìṣẹ́po méjì, ìka kan ní gígùn rẹ̀, ìka kan sì ní ìbú rẹ̀, ó jẹ́ ìṣẹ́po méjì. Wọ́n sì tò ẹsẹ̀ òkúta mẹ́rin sí i, ẹsẹ̀ ìkíní ní sáúdíù àti tópásì àti símárágù, èyí lé ẹsẹ̀ kan ní àti ẹsẹ̀ kejì emeradi, sáfírù àti díámọ́ndì, àti ẹsẹ̀ kẹta lígúrè, ágàtè àti ametistu, àti ẹsẹ̀ kẹrin bẹ́rílù, óníkì àti jasperi. A sì tò wọ́n sí ojú ìdè wúrà ní títò wọn. Òkúta wọn nì sì já sí gẹ́gẹ́ bí orúkọ àwọn ọmọ Ísírẹ́lì méjèèjìlá, gẹ́gẹ́ bí orúkọ wọn bí ìfín èdìdì àmì, olúkúlùkù tí òun ti orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yà méjèèjìlá. Wọ́n sì ṣe ẹ̀wọ̀n iṣẹ́ ọnà lílọ̀ kìkì wúrà sí ìgbàyà náà. Wọ́n sì ṣe ojú ìdè wúrà méjì àti òrùka wúrà méjì. Wọ́n sì fi òrùka méjèèjì sí etí ìgbàyà náà méjèèjì. Wọ́n sì fi ẹ̀wọ̀n wúrà iṣẹ́ ọnà lílọ̀ méjèèjì bọ inú òrùka wọn nì ní etí ìgbàyà náà àti etí méjèèjì ti ẹ̀wọ̀n iṣẹ́ lílọ̀ méjèèjì ni wọ́n fi mọ inú ojú ìdè méjèèjì. Wọ́n sì fi wọ́n sára okùn èjìká ẹ̀wù éfódì náà níwájú rẹ̀. Wọ́n sì ṣe òrùka wúrà méjì, wọ́n sì fi wọ́n sí etí méjèèjì ìgbàyà náà sí etí rẹ̀ tí ó wà ní ìhà ẹ̀wù éfódì náà ní ìhà inú. Wọ́n sì ṣe òrùka wúrà méjì, wọ́n sì fi wọ́n sí ìhà méjèèjì ẹ̀wù éfódì náà nísàlẹ̀ sí ìhà iwájú rẹ̀ kí ó kọjú sí ìsolù rẹ̀ lókè ọjà ẹ̀wù éfódì náà. Wọ́n sì fi òrùka rẹ̀ dé ìgbàyà náà mọ́ òrùka ẹ̀wù éfódì pẹ̀lú ọ̀já àwọn aṣọ aláró kí ó lè máa wà lórí onírúurú ọ̀nà ọ̀já ẹ̀wù éfódì náà, àti kí ìgbàyà nì kí ó má ṣe tú kúrò lára ẹ̀wù éfódì náà bí Olúwa ti fi àṣẹ fún Mósè. Ó sì ṣe aṣọ ìgúnwà ẹ̀wù éfódì náà ní iṣẹ́ wíwun, gbogbo rẹ̀ jẹ́ aṣọ aláró. Ojú ọ̀run sì wà ní agbede méjì. Aṣọ ìgúnwà náà ó dàbí ojú ẹ̀wù ogun pẹ̀lú ọ̀já yí ojú náà ká kí ó má ṣe ya. Wọ́n sì ṣe pomegranate aṣọ aláró àti ẹlẹ́sẹ̀ àlùkò àti òdòdó àti ọ̀gbọ̀ olókùn wíwẹ́ sí ìṣẹ́tí aṣọ ìgúnwà náà. Wọ́n sì ṣe ṣàwòrò kìkì wúrà. Wọ́n sì fi ṣàwòrò náà sí àlàfo pomegranate wọn nì sí etí ìṣẹ́tí aṣọ ìgúnwà náà yíká lí àlàfo pomegranate wọn nì. Ṣàwòrò kan àti pomegranate kan, ṣàwòrò kan àti pomegranate kan yí ìṣẹ́tí aṣọ ìgúnwà náà ká láti máa fi ṣiṣẹ́ àlùfáà bí Olúwa ti fi àṣẹ fún Mósè. Wọ́n sì ṣe ẹ̀wù ọ̀gbọ̀ dáradára ti iṣẹ́ híhun fún Áárónì àti fún àwọn ọmọ rẹ̀, àti fìlà ọ̀ṣọ́ ọ̀gbọ̀ dáradára àti fìlà ọ̀gbọ̀ dídára àti ṣòkòtò ọ̀gbọ̀ olókùn wíwẹ́ àti ọ̀já ọ̀gbọ̀ olókùn wíwẹ́ àti ti aṣọ aláró ti ẹlẹ́sẹ̀ àlùkò àti ti òdòdó oníṣẹ́ abẹ́rẹ́ bí Olúwa ti fi àṣẹ fún Mósè. Wọ́n sì ṣe àwo
adé mímọ́ náà ní kìkì wúrà, wọ́n sì kọ̀wé sí ìkọ̀wé bíi fínfín èdìdì àmì mímọ́ sí Olúwa. Wọ́n sì di ọ̀já àwọn aláró mọ́ ọ láti fi dì í lókè sára fìlà náà bí Olúwa ti pàṣẹ fún Mósè. Bẹ́ẹ̀ ni gbogbo iṣẹ́ àgọ́ àjọ náà parí. Àwọn ọmọ Ísírẹ́lì sì ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa pa láṣẹ fún Mósè, bẹ́ẹ̀ ni wọ́n ṣe. Wọ́n sì mú àgọ́ náà tọ̀ Mósè wá, àgọ́ náà àti gbogbo ohun èlò rẹ̀, ìkọ̀ rẹ̀, àpákò rẹ̀, ọ̀pá rẹ̀ àti ọ̀wọ̀n rẹ̀ àti ihò ìtẹ̀bọ̀ rẹ̀ wọ́n ni, àti ìbòrí àwọ̀ àgbò tí a ṣe ní pupa ní ìbòrí àwọn séálì àti ìkèlé aṣọ títa, àpótí ẹ̀rí nì àti ọ̀pá rẹ̀ wọ́n ni àti ìtẹ́ àánú nì, tábìlì náà àti gbogbo ohun èlò rẹ̀ àti àkàrà ìfihàn, ọ̀pá fìtílà mímọ́ pẹ̀lú fìtílà rẹ̀ wọ́n ni, fìtílà tí a tò ní ẹsẹẹsẹ àti gbogbo ohun èlò rẹ̀ àti òróró títaná àti pẹpẹ wúrà àti òróró ìtasórí àti tùràrí dídùn àti aṣọ ìṣòro fún ẹnu ọ̀nà àgọ́ náà, pẹpẹ idẹ àti ojú aró àwọn idẹ rẹ̀, ọ̀pá rẹ̀ àti gbogbo ohun èlò rẹ̀, agbádá náà àti ẹsẹ̀ rẹ̀, aṣọ títa àgbàlá náà, ọ̀wọ̀n rẹ̀ àti ihò ìtẹ̀bọ̀ rẹ̀ àti aṣọ ìṣòro ẹnu ọ̀nà àgbàlá náà, okùn rẹ̀ àti èèkàn rẹ̀ àti gbogbo ohun èlò ìsìn àgọ́ náà, àní àgọ́ àjọ, aṣọ ìsìn láti máa fi sìn nínú ibi mímọ́ àti aṣọ mímọ́ wọn nì fún Áárónì àlùfáà àti aṣọ àwọn ọmọ rẹ̀ láti máa fi ṣe iṣẹ́ àlùfáà, gẹ́gẹ́ bí gbogbo ohun tí Olúwa fi àṣẹ fún Mósè. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Ísírẹ́lì ṣe gbogbo iṣẹ́ náà. Mósè sì bójú wo gbogbo iṣẹ́ náà, sì kíyèsí, wọ́n sì ṣe bí Olúwa ti pa láṣẹ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n ṣe é. Mósè sì súre fún wọn.